gbajúgbajà olówó àti oníṣòwò ilẹ̀ yorùbá ni tó tún jẹ́ ọ̀dọ́lẹ̀ oòduà ti ilẹ̀ yorùbá ìyún olóyè adébútú kẹ́sìntìn ẹni tí gbogbo ayé mọ̀ sí bàbá ìjẹ̀bú. Bàbá náà mà ti sọ̀rọ̀. Bàbá ti sọ̀rọ̀ lórí ìjà àti orogún tí wọ́n ló wà láàrin aláàfin ọ̀yọ́ kábíyèsí ọba akeem abímbọ́lá ọ̀wádé àkọ́kọ́ àti ọ̀ọ̀ni ilé-ifẹ̀ kábíyèsí àrólé oòduà ọba bátúndé ẹni ìtàn adéyẹyè ògúnwùsì tí bàbá ìjẹ̀bú tó sì tú àṣírí ìgbésẹ̀ tó gbé lórí aáwọ̀ tó wà láàrin àwọn ọba ńlá méjì ní ilẹ̀ yorùbá náà. ẹnà ti pé bó tilẹ̀ jẹ́ pé àwọn ọba méjèèjì gbogbo ìgbà ni wọ́n máa ń sọ pé àwọn kò bára àwọn jà, ṣùgbọ́n tó jẹ́ pé àwọn ìṣẹ̀lẹ̀ bíi mẹ́ta kan tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ní inú ọdún tá a wà yìí látìgbà tí aláàfin ti gorí ìtẹ́ ó jẹ́ káwọn èèyàn gbàgbọ́ pé nǹkan ò lọ bó ṣe kó rí láàrin wọn. àkọ́kọ́ ni bí wọ́n ṣe ní ọ̀rọ̀ ó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì lórí ìyànsípò ọba ìlú ọ̀yọ́ tó jí ní orílẹ̀-èdè amẹ́ríkà lọ́hùn-ún, èyí tí wọ́n ní aláàfin ọ̀yọ́ ń jẹ́ kó dìímọ̀ pé ìlú ọ̀yọ́ àtòun aláàfin ìhùn láṣẹ láti máa yan ọba sí ìlú ọ̀yọ́ tó jí tí kìí ṣe ọ̀ọ̀ni ilé-ifẹ̀. lẹ́yìn náà tí ayẹyẹ ìwúyè aláàfin tó wáyé tí aláàfin ló kí gbogbo àwọn ọba káàkiri kódà tó lọ sí ìlú sokoto láti kí sultan ìlú sokoto alhaji saad abubakar ní kò dé ààfin ọ̀ọ̀ni. nígbà tí gbogbo ẹ̀ yóò sì tó fojú hàn ó ní àsìkò tí aláàfin ọ̀yọ́ tó fi ẹ̀sùn kan ọ̀ọ̀ni wípé ó fi oyè ọ̀kan lọ́mọ ilẹ̀ yorùbá dá gbajúgbajà oníṣòwò ọmọ ìbàdàn ni onímọ̀ ẹ̀rọ dọ̀tun jibril sanusi nínú fi oyè ọ̀kan lọ́mọ ilẹ̀ yorùbá dá lọ́lá tó sì ní òun fún ọ̀ọ̀ni ní wákàtí 48 ìyẹn ọjọ́ méjì láti fi gba oyè náà nítorí pé òun aláàfin ọ̀yọ́ gẹ́gẹ́ bí olórí gbogbo ọba ilẹ̀ yorùbá nìkan inú ńláṣẹ láti fèèyàn joyè tó kárí gbogbo ilẹ̀ yorùbá tí kò sí ẹlòmíì tí ó láṣẹ láti fèèyàn jẹ oyè tó kárí ilẹ̀ gbogbo yorùbá. látìgbà náà ní àwọn alátìlẹyìn aláàfin àti ọ̀ọ̀ni náà ti máa ń sọ̀kò ọ̀rọ̀ síra wọn, ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀pọ̀ àwọn àgbà yorùbá ní kò tiẹ̀ sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí tàbí gbé ìgbésẹ̀. ṣáà nígbà tó ń sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe ní ọjọ́ ìṣẹ́gun tí í ṣe Tuesday ọ̀sẹ̀ tá a wà nínú èyí pẹ̀lú ìwé ìròyìn Nigerian Punch pẹ̀lú ìwé ìròyìn The Punch, olóyè adébútú kẹ́sìntìn tó ń ṣayẹyẹ ọjọ́ bíi 90 ọdún ẹ̀ 90 years ó jẹ́ kó dìímọ̀ pé òun gbé ìgbésẹ̀ lórí ìjà aláàfin ọ̀yọ́ àti ọ̀ọ̀ni. bàbá náà sọ fún ìwé ìròyìn The Punch wípé lásìkò tí èdè àìyedè náà tó ń gbóná orílẹ̀-èdè England ló ń wà tóun ti pe aláàfin àti ọ̀ọ̀ni lórí fóònù wípé kí wọ́n jọ̀wọ́ ká dáwọ́ ogun dúró. bẹ́ẹ̀ ni bàbá náà ní inú òun dùn páwọn méjèèjì gbọ́ràn sí òun lẹ́nu. kódà bàbá lòun ṣe ayẹyẹ kan ní èkó láìpẹ́ yìí wọ́n náà méjèèjì ló wáyé òun sí tó sì ní òun dúpẹ́ wípé àwọn méjèèjì wọ́n fún òun ní ọ̀wọ̀ tòun.